ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ lórí ọ̀rọ̀ ọba Abdulrasheed Akànbí ọba Olúwo of Èwo land òun la tún mú wá fún yín. Ṣé mọ̀ pé mo ṣe gist kan lánàá pẹ̀lú àwọn nǹkan tí àwọn èèyàn sọ, ṣùgbọ́n èyí tí a fẹ́ sọ lénìí ó ní ọ̀rọ̀ tí ọba Abdulrasheed Akànbí yìí sọ ní ibi tí wọ́n ti lọ ṣe, mi ì mọ̀ bóyá palace wọn ni o, Buhari tí wọ́n record gbogbo ọ̀rọ̀ yẹn táwọn èèyàn dẹ̀ ń rẹ́rìn tí wọ́n pariwo. Wọ́n jẹ́ kó yé wa wípé ìgbà tí kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn, mo wólẹ̀ forí adé o bàbá, wípé ìgbà tí wọ́n fẹ́ jẹ kábíyèsí pé àwọn làwọn dúró fún wọn gẹ́gẹ́ bí àgbàlagbà, torí wọ́n fi yé wa pé àwọn dàgbà ju kábíyèsí lọ. Wípé ìgbà tí kábíyèsí wá bá wọn, wípé kábíyèsí ń bẹ̀bẹ̀ ń gbà yẹn, oríṣiríṣi ọ̀rọ̀ ṣáà ni wọ́n sọ, ṣùgbọ́n ó bẹ́tà kẹ́ ẹ gbọ́ nǹkan táwọn gan sọ fúnra wọn. Àwọn voice notes tí mo fẹ́ play máa pọ̀, ṣùgbọ́n ẹ kọ́kọ́ gbọ́ tiwọn ná. Ẹ̀yin èèyàn ilé ẹ máa gbọ́ nǹkan tó ń sọ o. Ẹ tó pè ní sọ́rọ̀ jẹ́ Akíndárúdù ọkọ̀ àbúrò rẹ̀. Òun náà wá ní òní tí wọ́n fẹ́ fi jẹun ní ilẹ̀ tó wà lórí fóònù. Mo lébi ò tí gbọ́ fẹ́ ti jẹ. Wọ́n ní Prince Yẹ̀yẹ̀. Ní mo mọ ìdílé wọn ti pẹ́ lóra ti lọ gbé ní àkókò ìkékeré. Mo ti ní expect nítorí mo ti ń wá mo ti pé ẹ̀gbọ́n àwọn méjì ní àsìkò lóye. Ẹ̀gbọ́n jẹ́ Túnjí, àbúrò jẹ́ Adéyẹyè. A tún máa ń pe ẹ̀gbọ́n ní Dòdò nígbà táwọn ṣe. Mo sì ti pè yẹn ṣùgbọ́n nígbà tí ìlágbára tẹ́lẹ̀ ó fojú àná wò. Fẹ́mi náà ti wá ràn lọ́wọ́ dé ọ̀dọ̀ Túnjí yẹn, wọn ló sì jẹ́ ńlájọ jẹ́ ìrọ̀. Ẹni tó jọ òdílé ọdún mẹ́jọ ọgbà lọ́wọ́ ẹ̀ so nígbà táwa kékeré òun sì kéré. Sẹ́yìn tó gbogbo ayé mo ti sọ ìgbésẹ̀ pé àfi tí wọ́n sọ ní ọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ gangan tí wọ́n sọ. Àrọ́pò, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ ní ìgbà tí kábíyèsí fẹ́ jẹ ọba. Ọmọọba bàbá ọba John Olúọ̀pọ̀ Ògúnwùsì láti ìlú Ilé-Ifẹ̀. Ní pàtó tá a bá ní ọmọọba, ó máa ní bó ṣe jẹ́. Èmi wá láti ìdílé ọba Gíẹ̀sí ní Ọ̀jájá ní Mọ̀rẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀. A bí mi ní ìlú Ilé-Ifẹ̀ ní ọdún 1942. Bàbá ní ká máa ṣí, ẹ̀yin ọ̀mọ̀wé ẹ mọ iye ọdún tó ó ti jẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba dẹ̀dá, ọba ṣẹ̀dá, nítorí pé Ọlọ́run ní kí ọba jẹ. Kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, ọba Adéyẹyè Ẹniìtàn Àkàndé Ọ̀lẹ́wàlówó, Ọ̀jájá kejì tí Ọlọ́run fi jẹ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ lákòókò yìí. A dúpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣe èyí tí àánú rẹ̀ dúró láéláé. Kó tó di pé a ti ẹ̀bí sáyé, ọ̀rọ̀ ti jáde. Ká tiẹ̀ tó lóyún ẹ̀ pàápàá, ó ti di bàbá fèmí náà nísìn, nítorí pé bá a bá jọ ní oore ọ̀fẹ́ láti jọ sọ̀mọ́ ńlẹ́ ò bàbá abúṣẹ́ bó ṣe wọ Ọlọ́run tó máa ń ṣọlá ẹ̀. Ṣé rí èmi màmá ẹ̀ kúrò ọ̀la sí kátó àbẹ̀tẹ̀ kọ́ lọ́run kó fọ̀run kẹ́ ẹ̀. A jọ wà ní ilé wa nìbàdàn
láàárọ̀ ọjọ́ kan akànnà Júdà ní wòlíì kan ló kọjá ló màlíkà Ọlọ́run kò yé wa ó kàn yà sọ́dọ̀ wa ó wọ aṣọ funfun báyìí ká pẹ̀lẹ́ o àbá ní máa wú o àwa náà gbọ́ o ó ní pé Ọlọ́run máa fi ọmọ kan ta wá lọ́rẹ pé ọlá Ọlọ́run ní ìgbésí ayé ẹ máa káàkiri gbogbo àgbáńlá yìí ó ní níta bá a ṣe máa mọ̀ bó ṣe máa jẹ́rìí o ó ní lára gbogbo ọmọ tá a ti bí tàbí lè tá a ṣe máa bí ó ní èyí tá a bá bí láàárọ̀ ó lóun kọ́ èyí tá a bá bí lálẹ́ kọ́ ó ní èyí tá a bá bí bí aago kan ọ̀sán ó kọjá ìṣẹ́jú márùn-ún ó lóun kọ́ o aago kan ọ̀sán ó ku ìṣẹ́jú márùn-ún lóun kọ́ ní ṣùgbọ́n ọmọ tá a bá bí ní aago kan gẹ́gẹ́ tó ké wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀ ó lóun àkókò gbà yẹn mọ̀mẹ́ ó lóun kúkọ̀ ọ̀hún fẹ́ ó ń ṣiṣẹ́ ní usage nígbà tá a máa bì àwọn doctors àwọn oníṣègùn usage wọ́n strike wọ́n dàṣẹ́lẹ̀ àwa bẹ̀rẹ̀ sí káàkiri àgbé mọ̀mọ́dé usage bó ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kò sẹ́jọ́ máa bá nǹkan ibi tá a ṣáà ti ń káàkiri bá a ṣe forí lé orí oòrùn èyí tí wọ́n ń gbàgbọ́ lórí ìyẹn ni wípé ẹni tó sọ àsọtẹ́lẹ̀ yẹn fún wa ó kàn òjíṣẹ́ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run ni bóyá wòlíì ni bóyá kankan mo kàn ní kí n wọlé kí n wá nǹkan kan kí n fi ta wọn lọ́rẹ bí olójú kan bí ìṣẹ́jú 2 sí 3 nígbà máa fi jáde lójú títì gbọ̀ngàn báyìí ní ilé wọn jẹ́ mọ̀ pé ààrẹ alàgbà yẹn mọ́ rárá mo tún sá kiri mo bẹ̀rẹ̀ sí wá káàkiri wípé bóyá ó ya ilé kan ó ya ibìkan ibìkan ààrẹ rárá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyẹn òun náà láti dì ó tó di pé àkókò àti wá ayé fún kábíyèsí látọ̀dọ̀ Ọlọ́run ó wáyé a sì ti rí àpẹẹrẹ ìwà dákẹ́ àdúrà náà là ń gbà ṣùgbọ́n bàbá tó bí mi lọ́mọ ó dáhùn pé ní nígbà tí kábíyèsí ti wáyé ó ní ọmọ tá a bí yìí ó láàbọ̀dọ̀ máa fọwọ́ gbà lórí nítorí pé orí adé ló gbé wá sáyé ókè àní bàbá iṣẹ́ o bàbá náà ló ṣẹ́ ní Adéyẹyẹ o a tún máa ní olówó yẹyẹ a tún máa pè bẹ́ẹ̀ olówó yẹyẹ nígbà tí kábíyèsí wá pé ọmọ ọdún 7 bàbá yìí máa ń pè ní Adéyẹyẹ ọ̀ọ̀ni Adéyẹyẹ ọ̀ọ̀ni bàbá kí ni rí ọbẹ̀ pẹ̀lú wàrà owó tẹ̀lé ń pè ọmọ ìbáyìí oníkà kàṣà oníkàjọ ká máa tọ́jú ẹ̀ dáadáa ká máa gbàdúrà títí bàbá mi ó fi tẹ́lú gbàsọ Adéyẹyẹ bàbá máa ń pè ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti kékeré ẹ̀ ló ti dá yàtọ̀ nìkan ní nǹkan kan kó tó mọ̀ ìrìn àwọn wa mọ́tò yìí tó bá jókòó tí ẹ̀ báyìí tó bá ń wo oúnjẹ ẹ̀ńtẹ́ ń ṣe báyìí tó bá di jọ́ọ̀kì ó máa bọ́ sílẹ̀ tó ń ṣe lọ nìyẹn ọmọkùnrin 3 òun náà fi tàbí lọ́rẹ ní gbogbo àwọn ọmọ tó lọ fi tàbí lọ́rẹ èmi tí máa mú mọ̀ pé ìdílé ọba láti wá gbogbo ìtàn Ilé-Ifẹ̀ gbogbo bá àwọn nǹkan kan jẹ́ ńlẹ̀ Yorùbá máa kíra 3 màá máa tó ránṣẹ́ sí wọn gbogbo wọn wà ní kò báyìí ẹ máa ka ó kábíyèsí nìkan ló máa kà òun ló máa gbà ó máa kà á láṣẹ gbogbo ẹ̀ àwọn ẹ̀gbẹ́ ẹ̀ bí wọ́n kà ó bí wọ́n kà ó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí Ọlọ́run á ní àkókò fún bá mẹ́tẹ̀ẹ̀ta jókòó ó ti ṣẹlẹ̀ o àsìkò ti tó ìdílé wa Yorùbá kan gbogbo ọmọ ìdílé díẹ̀ tó ní àṣẹ tó láǹfààní láti díje pé ó bọ́ sí gbangba wálé nínú yín báyìí ìwọ ìwọ̀n pátápátá alákọ̀ọ́kọ́ kan tí èyí ló ń gbé dáadáa kó tó di kó wálé ó lóun òun ní interest èyí ìkejì náà bó wá ní wọ́n ní bàbá wọn tí lè àbúrò yín kọ́ wọ́n àbúrò
tó ti di bàbá nìsín. Ó ní bàbá olóyà kíákíá, ó ní bó jẹ́ èmi ó ní ò ti ṣe tán. Ẹni tó wà bẹ́ẹ̀ ni wípé ó ti súnmọ́ bàbá àná. Èyí ni bàbá wa ọba ọkọ̀ Adésíjú Adé, Olúbùṣe kejì, Olúbùṣe èyí ogún, ibi tí kí mọ́tò yìí. Ó máa ń bá wọn kọ́lé lẹ́kọ̀ọ́. So bàbá, ó súnmọ́ bàbá. Èmi gan wá sọ fún bàbá tó súnmọ́ yìí, ọba àdúrà nìyẹn o. Mo láti ṣe dáadáa pẹ̀lú ọba o. Jẹ́ kó gbìyànjú kó bá wọn ya fọ́tò ọjọ́ ẹ̀ tí ó bá kábíyèsí ọba Olúbùṣe ọba ọkọ̀ Adésíjú Adé tó bá wọn yà. Ó wà ní palace ní Ìbẹ̀dọ́là. As a result, ó ti múra. Yorùbá ní pé ẹni la fi kọ mẹ́jẹ. Ẹni láì máa fi sọ pé máa jẹ eléyìí o. Gbogbo èdè àìyedè pẹ́pẹ̀pẹ́ tó lè wà, Ọlọ́run àánú ó bá lè pa náà. A fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tó fi sórí oyè kò ní fi sílẹ̀. Á túbọ̀ máa bá ní fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀bùn ọgbọ́n ìmọ̀ àti òye tí à ń fi ṣàṣeyọrí. Tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè á lè kó gbogbo ẹ̀ dé èbúté ògo. Ọlọ́run jẹ́ kó ṣubú ara, kò ní ṣubú ẹ̀mí. Wọ́n ní ẹbọ Yorùbá bọ́ wọn ní ẹni tó bá fẹ́ bímọ, ó yọ̀ fún lọ́mọ. Ó rọ gbogbo wa, gbogbo àwọn tó gbọ́ mi pé kájọ ká máa bá ní gbàdúrà lọ́wọ́. Torí pé ẹni tóun náà bá fẹ́ ọmọ tóun náà ṣe rere, inú àdùn sí wọn làkejì tiẹ̀ náà. Lágbára ìgbìmọ̀ àyè fọwọ́ bọ́ wọn sí. Àdúrà wa gbà. Yorùbá bọ̀ wọ́n ní ìlú ìwà ó mà lù lórí. Kábíyèsí Ọlọ́run lo ìlú tó jọba lé lórí láti yàn wọ́n. Èmi máa ń sọ ọmọ ní ọmọ òkè dédé dára o. Òbí láti dára, ọmọ táwọn bá bí léèrè, òun náà hùwà rẹ̀. Ẹni tọ́lọ́run bá fi sórí ìtẹ́, tọ́lọ́run sì jẹ́ kó ṣe dáadáa. Ọgbọ́n ìmọ̀ àti òye ọwọ́ Ọlọ́run ló ti wá. Ẹni tó sì jẹ́ tó yẹ fún ọba ní pé kì í ṣe pé kó ní pé olóṣèlú kan báyìí lò. Ọba jẹ́ bàbá fún gbogbogbò olóṣèlú. Ṣùgbọ́n ìmọ̀ràn tí ọba tọ́lọ́run bá fún ní ọgbọ́n àti òye tó máa fún ìjọba, tí ìjọba yẹn ò fi ní wé, ó ṣe kókó. Ìdí èyí, mo rí pé ìjọba wa tó wà lóde gan, wọ́n ń gbà lérò láti fún àwọn ọba ní ojúṣe ìlú kan tó jẹ́ kí wọ́n máa ṣe lórílẹ̀-èdè tí gbogbo nǹkan tá fi máa lọ ní ìrọ̀wọ́rọsẹ̀ lálàáfíà ìjọba. ẹ̀yin èèyàn lé gbogbo wa la ti gbọ́ nǹkan tí Parọ́pò sọ lórí ọ̀rọ̀ bí kábíyèsí ṣe dé orí ipò tí wọ́n wà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ yìí. Jáfáfá, wọ́n lè jẹ́ èèyàn tí wọn kì í bu ẹnu láti sọ̀rọ̀. But there are some things that we need to understand. Our culture and tradition is very mandatory for us to secure. But Oluwa of Iwo ti wà derailed because of I want to be a Muslim. Being a Muslim doesn't mean you should forget your heritage. You should forget your culture and your tradition, that puts you on that throne. Ìyẹn ló fà á tèmi fi rí wípé tí àwọn tó jẹ́ traditional tó bá gbìmọ̀ pọ̀ láti sọ wípé Olúwo of Iwo nǹkan tó ń ṣe yóò dáa. Tó bá jẹ́ ẹ̀yin tí Olúwo of Iwo bá yìí ń tẹ̀síwájú láti máa attack tradition yẹn, it's a thing tí àwọn èèyàn lè competition against Olúwo of Iwo. Nǹkan èmi bí pé nǹkan tó wà láti ọ̀rọ̀ wípé ó lè má jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ló ń gbìmọ̀ pọ̀ láti ṣe kínní. Bọ̀ kó rò wípé torí pé Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ ọba tó gbé gbòógì nílẹ̀ Yorùbá kò bọ́ sílùú kó má mọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Àmọ́ ọ̀rọ̀ age tí Olúwo of Iwo fẹ́ máa mú jáde kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Wọ́n wá mi, wọ́n fẹ́ pa mí ẹjọ́ ìdílé jáde wá mọ́ ìgbà wá bá yín lóṣogbo ní wá bá mi bàdàn ẹjọ́. Wọ́n bá bẹ̀ mí bá ní lórí àwọn. Wọ́n pe hòtẹ́ẹ̀lì yẹn ẹjọ́ jẹ́ mínísítà power ní ìsìn Adélábù.
phase 1 ní kò tẹ̀. Ibẹ̀ náà láti lọ jẹ, ibẹ̀ náà láti gbé ọ. Máa lọ rẹ̀. Bọ́ọ̀lù ní ìgbà ó ní wọ́n ti gbowó, wọ́n ti gbà kí ìjọba yìí. Arẹ́gbẹ́ gan ti gbà, gómìnà Arẹ́gbẹ́ wọ́n ti gbà. Ṣùgbọ́n àwọn èèyàn gbé kéèsì dìde, gbógun dìde, ó sì ti bá àwọn èèyàn sọ, ó ti gbówó fún wọn, ti gbówó, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Mo ní ṣe tán ọ̀fẹ́ mi. Ṣé ìjọ sọ́nà olóòtìjọba náà wọ̀nyí? Mo máa pè ẹni tí ó yẹ lú ẹ̀. Ọ̀yà báyìí. Sọ̀rọ̀ pé mo ní mo ẹni báyìí. Sọ̀rọ̀ pé mo ní mo mọ àwọn tí wọ́n ń du ọ̀nì. Ọ̀yà. Mo ní ti bá dé àgbáyọ̀. Ìṣèlérí. Àgbáyọ̀. Àyànjọ́ ẹ̀. Àyànjọ́ ẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan. Wọ́n ní wọlé ọjọ́ Jímọ̀ ní ẹ̀ka. A bá ti jẹ́ Jímọ̀. Yọ̀yọ̀ bá ní ìjọ Sátidé. Báyìí tó ti dìde. Àyànjọ́ ẹ̀. Àyànjọ́ ẹ̀ lónìí ní wọ́n bá ń ṣe kúrò lóye wọ́n sì kọ́ sàmúwọ́n ní àkókò tó bẹ́ẹ̀. Nítorí agbọ́dọ̀ lọ, àní àwọn míì wọ́n fi wọ́n dára sí ọ̀dà, ẹlòmíì wọ́n fi dára. Bọ́ọ̀lù ìgbà ó ní wọ́n ti gbowó, wọ́n ti gbà kí ìjọba yìí. Arẹ́gbẹ́ gan ti gbà, gómìnà Arẹ́gbẹ́ wọ́n ti gbà. Ṣùgbọ́n àwọn èèyàn gbé kéèsì dìde, gbógun dìde, ó sì ti bá àwọn èèyàn sọ, ó ti gbówó fún wọn, ti gbówó, wọ́n ti ṣe gbogbo ẹ̀. Mo ní ṣe tán ọ̀fẹ́ mi. Tí ọba Olúwo of Ìwó sọ yìí, ó lè jẹ́ òótọ́. Èmi ò gbàgbọ́ torí bẹ́ẹ̀. Torí wípé tẹ́ bá wo ipò Ọọ̀ni of Ifẹ̀, kò sí èyí tó kan Olúwo of Ìwó nínú ibẹ̀ yẹn rárá. Ipò Ọọ̀ni of Ifẹ̀, tẹ́ bá wo interview tí bàbá Ọọ̀ni of Ifẹ̀ ṣe gan pàápàá. Àwọn tí wọ́n jẹ́ àwọn ọkùnrin tó jẹ́ ọmọ Ògúnwùsì fúnra wọn ni wọ́n sọ wípé àwọn ò jẹ oyè yìí. Tó jẹ́ wípé Adéyẹyè Ògúnwùsì nìkan ló nífẹ̀ẹ́ sóyè yẹn. Ẹ jẹ́ ká a máa padà lọ fún interview bàbá Adéyẹyè ní Ògúnwùsì. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé tí a bá fẹ́ máa mú tí a bá ṣọ́ra wa, àwọn ọ̀rọ̀ tí àwọn tá a pè láṣíwájú bá sọ ń gbà mí, ẹ má jẹ́ ká máa gbàgbọ́ láì jẹ́ pé a ṣèwádìí. Ìyẹn ló kọ́ dìbò lẹ́lẹ́kìnní. Ẹlẹ́ẹ̀kejì, ẹ lọ wo ìgbà tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ìyẹn ààrẹ tẹ́lẹ̀, nígbà tí wọ́n kọ́kọ́ tí Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè ní Ògúnwùsì kọ́kọ́ jáde láti Ìpèbí. Ẹ lọ wo ọ̀rọ̀ tí a máa play fídíò yẹn náà, bọ̀ kò ṣe inú fídíò tí mo ti ń sọ̀rọ̀ yìí, a máa padà tún ṣe àwọ̀dà program lórí ẹ̀. Ẹ lọ wo ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe lórí ẹ̀. Ṣé rí issue tó ṣẹlẹ̀ yẹn, even though at that time, torí wípé Ọbásanjọ́ sọ̀pọ̀tì Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì, àwọn Ọbásanjọ́ camp gan wọn ò fẹ́ jẹ́ kí Ọọ̀ni débẹ̀. Ìyẹn Ògúnwùsì tó wà lẹ̀ Adéyẹyè. So kò sí èyí tó kan Olúwo of Ìwó nínú ọ̀rọ̀ wípé wọ́n ń jẹ Ọọ̀ni of Ifẹ̀. Níbo lẹ ti fẹ́ pàdé? Kò ní Olúwo of Ìwó ní influence àtọ́. Gbogbo ẹni mo fi sọ. Olúwo of Ìwó asọ́dùn lásán ní gbogbo nǹkan tó Olúwo of Ìwó sọ yìí. Asọ́dùn lásán ní gbogbo nǹkan tó Olúwo of Ìwó sọ. Torí pé Ọba Adéyẹyè Ògúnwùsì ò kì í jẹ́ èèyàn tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ jáde láti sọ̀rọ̀ torí ipò tí wọ́n wà.
ẹ mọ̀ èèyàn tó bá balẹ̀ gbogbo àwọn ọba tó fi dórí Olúwo of Ìwó fún ara ẹ̀ ó balẹ̀ tó bá balẹ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nǹkan tí ó fà á tí Olúwo of Ìwó fi jẹ lọ nìyẹn lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àmọ́ kí ni nǹkan tá a lè rò wípé ó fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí bí kò ṣe wípé àwọn kan ló ń gbìmọ̀ pọ̀ pé Olúwo of Ìwó ń ba culture àti traditional wa jẹ́ torí ẹ̀sìn mùsùlùmí tó ṣẹ̀ gbà mo jẹ́ mọ̀ wípé àwọn èèyàn máa ti máa wọ́n Olúwo of Ìwó kò ní gbọ́ torí bó bìlì pé freedom of speech wà so táwọn kan bá wá ń gbìmọ̀ pọ̀ tí wọ́n bá wá ń rò wípé bóyá pé Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe kinní yẹn gẹ́gẹ́ bí ọba àti ipò tí Olúwo of Ìwó wà o kò ní láti bọ́ta láti máa sọ gbélé wàá bá Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ wọ́n náà wọ́n ni tó bá jẹ́ pé lóòótọ́ ni so to me èmi máa sọ wípé kó Ọọ̀ni of Ifẹ̀ kó má respond sọ̀rọ̀ yàrá torí wípé everybody mọ̀ wípé bí Ọọ̀ni of Ifẹ̀ ṣe débẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mọ̀ nípa ẹ̀ sincerely speaking nǹkan tó fà á nìyẹn tó fi dàbí pé torí ó tough at that time so ohun tó fà á nìyẹn tí Olúṣẹ́gun Ọbásanjọ́ fi lọ dọ̀bálẹ̀ fún pé ẹni we must respect that throne ó lè jẹ́ ọmọ kékeré lóòótọ́ at that time but we have to respect him for that so Olúwo of Ìwó ò ní influence àtọ́ bó ṣe lè ń kó mọ́ wọ́n bẹ jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ ìwọ Olúwo of Ìwó ló máa wá ní power ẹ̀ níbo ni power dé now it's not possible now. ọ̀rọ̀ ni gbogbo wa ti fi etí ara wa gbọ́ yẹn lẹ́nu bàbá ọba Parọ́pò àti Face of Africa wọ́n ṣàlàyé nǹkan tí wọ́n sọ wípé kò lè jẹ́ bẹ́ẹ̀ pé ọba Olúwo of Ìwó òun ló máa wà ní ara wọn tí wọ́n fi bàbá Wẹ̀rìnlá jẹ ọba wípé ọ̀rọ̀ àsọdùn ni èyí jẹ́ a mú gbogbo ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV God help you all.